pajá fún wa lọ́bọ̀mọ́ o láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà lágbára rẹ̀. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Very Dark Man gbé gbèdéke ọjọ́ 4 kalẹ̀ fún ìjọba àpapọ̀ Nàìjíríà láti dóòlà àwọn ọmọ iléèwé àti olùkọ́ tó wà nígbèkùn àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ẹ gbọ́rọ̀ wa rò, a ò lè lọ síbi iṣẹ́ mọ́ torí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ jáde ṣèfẹ̀hónúhàn. Ọwọ́ tẹ̀ o, afurasí aṣekúpààyàn kan jẹ́ fífi gbòòrò òfin gbé láginjù Creektown. Ó mà ṣe o, ọkùnrin akọ́ṣẹ́mọṣẹ́ aṣe òde ayẹyẹ lọ́ṣọ̀ kan jẹ́ ṣíṣekúpa pẹ̀lú àdá lẹ́bẹ̀ nípínlẹ̀ Ẹdó. Àjọ panápaná ìpínlẹ̀ Kánò dóòlà àwọn èèyàn 3 nínú kànga. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Pajá fún wa lọ́bọ̀mọ́ o láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà lágbára rẹ̀. Gómìnà Mákindé ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Fún ti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé mú kí àkókò yìí ó lágbára púpọ̀ fún mi àti fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Mákindé lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ àti ìfúnni níwèé ẹ̀rí àwọn olùdíje lẹ́gbẹ́ òṣèlú APM nílùú Ìbàdàn. Ó ní gbogbo èèyàn ló mọ̀ pé lásìkò tóun bẹ̀rẹ̀ ìṣèjọba òun tí àwọn pè ní omi tuntun 10 nígbà yẹn ètò ààbò lòun mú ní pàtàkì. Mákindé ní gbogbo èèyàn ló mọ̀ pé kò sí ohun tí ń jẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ṣáájú kí ìṣèjọba òun tó bẹ̀rẹ̀. Ó ní ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ làwọn ń béèrè kí ìjọba àpapọ̀ fọwọ́ sí. Àmọ́ nígbà tí ìgbésẹ̀ náà yá láti má ṣe fi àkókò ṣòfò làwọn gbé ìgbésẹ̀ dídá ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn sílẹ̀. Nínú ọ̀rọ̀ Mákindé, ó pe ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́rìí gbogbo ìgbésẹ̀ ìlànà òfin tí wọ́n gbé kárí gbogbo àwọn ìpínlẹ̀ lápá ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Ó ní àwọn ṣe àgbékalẹ̀ òfin kan náà ní gbogbo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ káàkiri àwọn ìpínlẹ̀ lápá ìwọ̀ oòrùn gúúsù ní àwọn ti ṣe òfin pẹ̀lú ohun kan náà láti ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn. Mákindé ní ìpínlẹ̀ kan ṣoṣo tí kò dá ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó nítorí ọ̀gá wọn ni ò fẹ́ Àmọ̀tẹ́kùn náà. Ó wá sọ gbangba pé kí wọn ó má pe ajá fún àwọn lọ́bọ̀mọ́. Ó ní tí wọ́n bá fẹ́ ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí wọ́n má ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà. Mákindé ní àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ pẹ̀lú àṣẹ ìjọba lè ṣe ìdásílẹ̀ rẹ̀. Ó ní lọ́wọ́ báyìí níwọ̀nba àsìkò péréte tí yóò ṣẹ́kù ọlọ́pàá ìpínlẹ̀ máa jẹ́ dídá sílẹ̀. Ṣé ṣáájú làwọn èèyàn ní Nàìjíríà tí ń jẹ ọ̀rọ̀ dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ èyí tí àwọn ìjọba ìpínlẹ̀ yóò máa darí rẹ̀. Ṣùgbọ́n awuyewuye tó súyọ nígbà náà ló dá lórí pé dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ láwọn ìpínlẹ̀ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ dàbí ẹni fún ìjọba lágbára láti lo agbára lé àwọn èèyàn lórí. Awuyewuye ọ̀rọ̀ náà dàbí ẹni pé ó jẹ́ rodò lẹ́yìn ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn. Àmọ́ ọ̀rọ̀ ọ̀hún ló tún dàbí ẹni sùyọ̀ báyìí. Ṣé lóòótọ́ pẹ̀lú bí ojú ọjọ́ ètò ààbò ṣe rí ní Nàìjíríà púpọ̀ àwọn èèyàn ni yóò fẹ́ faramọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí. Àmọ́ ohun tí ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn. Àmọ́ lọ́wọ́ báyìí Gómìnà Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ pé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ máa tó bẹ̀rẹ̀ láìpẹ́. Very Dark Man gbé gbèdéke ọjọ́ 4 kalẹ̀ fún ìjọba àpapọ̀ Nàìjíríà láti dóòlà àwọn ọmọ iléèwé àti olùkọ́ tó wà nígbèkùn àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlúmọ̀ọ́ká ni àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ìtàkùn ayélujára Martins Very Dark Man ti gbé gbèdéke ọjọ́ 4 kalẹ̀ fún ìjọba àpapọ̀ Nàìjíríà láti dóòlà àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ wípé tí àwọn olùfarakásá tí wọ́n jí gbé bá sì wà nígbèkùn àwọn ajínigbé lẹ́yìn gbèdéke ọjọ́ tó jẹ́ gbígbé kalẹ̀, ó ní òun gangan lòun máa léwájú ìgbésẹ̀ ìgbìyànjú láti wá bí wọn yóò ṣe rí ìtúsílẹ̀ gbà. Òun máa ru gbogbo ẹrù náà lórí. Ó sọ èyí nínú ohun tó gbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday nígbà tó ń kọyà sí fídíò àwọn olùkọ́ tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti wá gbà wọ́n kalẹ̀. Very Dark Man sọ wípé òun kò lọ́kàn láti wo fídíò náà. Ó ṣàpèjúwe ipò àwọn olùfarakásá tí wọ́n jẹ́ jíjí gbé gẹ́gẹ́ bí ohun ìbànújẹ́, ohun tó bani lọ́kàn jẹ́. Ó ní ojú òun ò gbà á mọ́, ọkàn òun gbọgbẹ́ sọkún pàápàá jùlọ fún àwọn ọmọdé náà tí wọ́n ti wà nígbèkùn láìsí pẹ̀lú àwọn òbí wọn àti àwọn olólùfẹ́ wọn fún bí odidi ọ̀sẹ̀ méjì
gbáko. Ó ní kò sẹ́ni tó mọ̀ bóyá gbogbo àwọn mẹ́rìndínláàádọ́ta 46 náà ló sì wà láàyè. Kò sẹ́ni tó mọ̀ bóyá wọ́n ń fi ebi pa wọ́n. Kò sẹ́ni tó mọ ipò ìlera wọn. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní VDM sọ nínú ohun tó gbé sójú òpó ayélujára rẹ̀ pé lẹ́yìn ọjọ́ 4 tí ìjọba Nàìjíríà kò bá lè dóòlà àwọn olùfarakásá tàbí ṣe ìdúnàdúrà kí àwọn olùfarakásá náà lè jáde kúrò nígbèkùn. Ó ní fún ìgbà àkọ́kọ́ òun yóò ṣí akoto òṣùwọ̀n GoFundMe, òun yóò sì wá ọ̀nà láti dúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí, òun yóò sì sanwó náà fún wọn. Ó ní nǹkan yìí lòun rò báyìí tí àwọn tún lè ṣe torí ojú òun ò gbà láti wo èyíkéyìí àwọn fídíò náà mọ́. Very Dark Man sọ wípé òun mọ̀ pé ìgbésẹ̀ tóun fẹ́ ra wọlé yìí máa lẹ́yìn, òun sì ti ṣetán láti kojú ìjìyà tí yóò bá tẹ̀lé lójúnà láti jẹ́ kí àwọn ọmọdé náà padà sọ́dọ̀ àwọn òbí wọn àti láti jẹ́ kí àwọn olùkọ́ náà padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Ìjọba ẹ gbọ́rọ̀ wa ro, a ò lè lọ síbi iṣẹ́ mọ́ torí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ jáde ṣèfẹ̀hónúhàn. Àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn àlàáfíà láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ Yawọta Community Grammar School àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. Ìfẹ̀hónúhàn ọ̀hún ló wáyé láwọn ìlú bíi Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti ìlú Ìṣẹ̀yìn. Àwọn olùkọ́ olùwọ́de nílùú Ìbàdàn bẹ̀rẹ̀ ìwọ́de wọn láti agbègbè Ìwó Road nílùú Ìbàdàn tí wọ́n sì gba ìdí Àpẹ́ Gate títí dé ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Agodi nílùú Ìbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfẹ̀hónúhàn náà, olùṣọ́ àgùntàn Bùnmi Thomas ṣàlàyé wípé ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ olùkọ́ ń ṣe wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù karùn-ún yìí ló pé ọ̀sẹ̀ méjì gèrègé tí àwọn agbébọn jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó lé ní 40 gbé nílùú Yawọta àti Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní látàrí èyí àwọn ò lè lọ síbi iṣẹ́ mọ́ látàrí ẹ̀rù tí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani náà dá sílẹ̀. Ọ̀kan lára àwọn olùkọ́ tó kópa nínú ìfẹ̀hónúhàn ọ̀hún, Ọdúnayọ̀ Àjàlá ṣàlàyé pé ọ̀pọ̀ olùkọ́ ni ẹ̀rù ń bà báyìí láti lọ sí ibi iṣẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà tí ó wáyé. Ọdúnayọ̀ ní níbi tí ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ ní òun ti ń ṣiṣẹ́ ní ìjọba ìbílẹ̀ Oríire. Ó ní àwọn jáde láti jẹ́ kí ìjọba ran àwọn lọ́wọ́ láti gba àwọn akẹgbẹ́ àwọn àtàwọn akẹ́kọ̀ọ́ jáde ní àhámọ́ àwọn ajínigbé àgbébọn. Ó ní àwọn fẹ́ kí ìjọba ran àwọn lọ́wọ́. Ọmọ ọdún kan àbọ̀ wà nínú àwọn èèyàn náà tí wọ́n jí gbé. Ẹni tí wọ́n ti pa bíi ẹran wà níbẹ̀. Nítorí náà wọ́n bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, nítorí ìkúnlẹ̀ àbíamọ, kí wọ́n ṣàánú àbíamọ. Látàrí pé inú igbó lọ́pọ̀lọpọ̀ àwọn tí ń ṣiṣẹ́, ẹ̀rù sì ń bà àwọn. Gbogbo ọgbà ilé ẹ̀kọ́ ni kò ti sí ààbò. Agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ olùdámọ̀ràn sí gómìnà Ṣèyí Mákindé lórí ètò ààbò, Sunday Odùkọ̀yà ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé àwọn tó wà láhàámọ́ àwọn agbébọn gba òmìnira. Odùkọ̀yà ní òun fi ń dá wọn lójú pé gbogbo ìgbésẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ń gbé láti rí wípé àwọn tó wà láhàámọ́ àwọn agbébọn gba òmìnira. Ṣùgbọ́n kì í ṣe gbogbo aṣọ lèèyàn sá lóòrùn, kì í ṣe gbogbo ìròyìn àti ìgbésẹ̀ ìjọba làwọn ò máa sọ síta nítorí àwọn ò mọ ẹni nínú ẹni, àwọn ò mọ alámì àwọn agbébọn náà tó wà ní ìtòsí. Ó ní láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni òun ti ń lọ sí agbègbè náà. Kódà yóò ti tó ìgbà 11 tí òun gẹ́gẹ́ bí ẹnìkan ti ń lọ sí agbègbè Yawọta àti Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀. Ó ní àwọn olùgbé agbègbè náà lè jẹ́rìí sí i. Ó wáá fi dá àwọn olùkọ́ tó ń ṣe ìfẹ̀hónúhàn náà lójú wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní lé wọn kúrò níbi iṣẹ́ nítorí wọ́n kópa nínú ìfẹ̀hónúhàn. Ṣùgbọ́n gbogbo wọn kí wọn ó mọ̀ dájú pé ìjọba ń làkàkà, ìjọba sì ń gbìyànjú. Ọwọ́ tẹ̀ o, afurasí aṣekúpààyàn kan jẹ́ fífi gbòòrò òfin gbé láginjù Creektown. Afurasí aṣekúpààyàn ti jẹ́ nínáwó gan ní aginjù Creektown ti jẹ́wọ́ ìṣekúpa èèyàn tí kò dín ní 30 gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe wí. Afurasí náà torúkọ rẹ̀ ń jẹ́ Akanyene
ti Obot Akara ló jẹ́ fífi páńpẹ́ òfin gbé lẹ́yìn tí ikọ̀ ológun àti ikọ̀ agbófinró ọlọ́pàá gúnlé iṣẹ́ ìtanilólobó èyí tó mú kán tọpinpin rẹ̀ lọ ilé ahéré tó kọ́ sínú Abanyama Christian nílùú Ukim Ita. Àwọn ọ̀dọ́ ìlú àtàwọn àgbààgbà náà ló ṣèrànwọ́ fún iṣẹ́ náà. Ó sojú mi kòró kan tó rawọ́ ẹ̀bẹ̀ pé kán forúkọ bòun láṣìírí sọ fún àwọn akọ̀ròyìn Vanguard lọ́jọ́ Ẹtì Friday pé afurasí náà ló jẹ́ fífi gbòòrò òfin gbé nínú aginjù nígbà tí ìṣẹ̀lẹ̀ náà lé ní ọjọ́ méjì ṣáájú kí àṣírí tó tú. Gẹ́gẹ́ bó ṣe wí, gbàrà tí wọ́n dé agbègbè náà ikọ̀ agbófinró ṣàwárí Akanyene nínú ahéré tó wà nínú aginjù. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé ó gbìyànjú láti dì á mọ́ra láti na pápá bora wọnú aginjù lọ ṣùgbọ́n ipá àwọn agbófinró tètè ká tó sì jẹ́ gbígbé lọ àgọ́ agbófinró. Lásìkò iṣẹ́ gbígbọn inú igbó yẹbẹyẹbẹ ni wọ́n ti ṣàwárí àìmọye ibojì pẹ̀lú àwọn ihò 8 tó jẹ́ wíwú. Ọ̀kọ̀ọ̀kan ibojì náà ló kún fún òkú tó ti ń jẹrà, 5 tó ti jẹ́ sísin láìsí àwọn orí níbẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ló jẹ́ gbíngbìn sórí ilẹ̀ náà kí àṣírí má bàa tú síta pé àwọn ibojì wà nínú igbó náà. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà, Akanyene jẹ́wọ́ pé òun ti ṣekú pa 30 ènìyàn níye. Àwọn èèyàn ti ṣáájú kéde pé wọ́n ti dàwátì nílùú. Ó ní ìṣekúpani tó wáyé gbẹ̀yìn tó ṣokùnfà ìfigbóró òfin gbé ọ̀hún ló wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026. Ó tẹ̀síwájú nípa kíkóbá obìnrin kan náà. Ó sọ wípé obìnrin náà ló máa ń ṣèrànwọ́ láti tan àwọn olùfarakásá wá sínú ahéré náà tí yóò sì bá òun gba orí àwọn olùfarakásá mú lásìkò tí òun bá ń ṣekú pa àwọn èèyàn náà. Ìtanilólobó náà wáyé lẹ́yìn tí àwọn ará àdúgbò gbọ́ àwọn igbe látọ̀dọ̀ àwọn olùfarakásá tó ṣe kòńgẹ́ láìpẹ́ yìí. Honorable Ene Itam, kánsílọ̀ tó ń sojú agbègbè wọ́ọ̀dù kínní pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ náà, àwọn ọ̀dọ́ àti àwọn àgbààgbà ló ṣe bẹ́ẹ̀ ta alága ìjọba ìbílẹ̀ Okupani Right Honorable Elder Chief Upong Etim Asido, ẹni tó ta àwọn àjọ elétò ààbò lólobó. Àwọn aládarí ìlú gbóríyìn fún ìdásí kánmọ́nkóbó iléeṣẹ́ ológun àti àwọn agbófinró ọlọ́pàá. Ó gbóríyìn fún àwọn ọ̀dọ́ agbègbè Christian fún wíwà lójúlá alákànfin sọ̀rí. Àwọn olùgbé ìlú tún tẹpá mọ́ iṣẹ́ gbígbọn àwọn ibùba àwọn oníṣẹ́ ibi míì tó tún lè wà láwọn ibòmíràn àti láti tún ṣàwárí àwọn olùfarakásá míì. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, ASP Sunday Etopa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣùgbọ́n tó ní ìṣẹ̀lẹ̀ náà ti wà lábẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ó mà ṣe o, ọkùnrin akọ́ṣẹ́mọṣẹ́ àṣẹ òde ayẹyẹ lọ́sọ̀kànjẹ́ sì ti kú pa pẹ̀lú àdá lẹ́bẹ̀ nípínlẹ̀ Ẹdó. Ọkùnrin akọ́ṣẹ́mọṣẹ́ àṣẹ òde ayẹyẹ lọ́sọ̀ọ́ ẹni 30 ọdún Esoe Aigbe ti jẹ́ ṣíṣekú pa nípasẹ̀ àwọn afurasí apànìyàn tí wọ́n sàpá ní ìlú Benin ní ìpínlẹ̀ Ẹdó. Iléeṣẹ́ ìròyìn Punch Online tó gbé ìròyìn náà jáde sọ pé ìṣẹ̀lẹ̀ náà dé tí gbọ́ àwọn ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 27 oṣù karùn-ún ní Ojo Street agbègbè Ogida ní ìlú Benin. Wọ́n ní ọlọ́pàá náà lọ sí agbègbè náà láti ran ọ̀rẹ́ rẹ̀ kan lọ́wọ́ nípa iṣẹ́ ṣíṣe òde ayẹyẹ lọ́ṣọ̀ọ́ níbi ètò ìsìnkú kan ni wọ́n ti ṣèkọlù sí. Ẹnìkan tí kò fẹ́ kí àwọn akọ̀ròyìn sọ orúkọ rẹ̀ nítorí ààbò ara rẹ̀ sọ pé Aigbe ti parí iṣẹ́ tó lọ ṣe tán àmọ́ ó sì wà ní ibi ayẹyẹ náà ètò ìsìnkú ọ̀hún lásìkò ìgbà tí àwọn afurasí náà ṣèkọlù sí sá pẹ̀lú àdá. Gẹ́gẹ́ bí ẹni náà ti wí, ó ní wọ́n fi àdá kọlù olóògbé náà ní ibi ayẹyẹ ìsìnkú tí ó ti lọ ṣe iṣẹ́. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn afurasí ọ̀hún ṣèkọlù tán ni wọ́n jápa sá kúrò lágbègbè náà. Ó ní eré ní àwọn èèyàn sá débẹ̀ nígbà tí wọ́n gbọ́ nípa pé àwọn kan ṣèkọlù sẹ́nìkan tí wọ́n sì sá pẹ̀lú àdá lẹ́bẹ̀. Ó ní wọ́n gbìyànjú àti dóòlà rẹ̀ nípa sísáré gbé lọ sí ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga yunifásítì Benin UBTH ṣùgbọ́n ó kú nítorí ojú ọgbẹ́ àdá náà pọ̀ púpọ̀ lára rẹ̀. Nígbà tí wọ́n kàn sí alákòóso ẹ̀ka ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Inoiko Edem lórí fóònù, ó sọ pé àwọn ọlọ́pàá ti mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó lóun mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ọ̀hún tó ṣẹlẹ̀ ní agbègbè òpópónà Òjó ní Ògìdà àmọ́ àwọn ti nawọ́ mú àwọn afurasí kan. Ó sì ti wà ní gbọ̀ngàn látìmọ́lé àwọn ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ bí òun ṣe ń sọ̀rọ̀ yìí. Àjọ panápaná ìpínlẹ̀ Kano dóòlà àwọn èèyàn 3 nínú kànga. Iléeṣẹ́ àjọ panápaná ìpínlẹ̀ Kano lọ́jọ́ Ẹtì Friday ti dóòlà àwọn 3 títí kan ọmọ ìkókó ọmọ oṣù 18 láwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ níbi táwọn èèyàn
ti kó sódò níjọba ìbílẹ̀ Kòǹbóso àti Warawa nípínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé láàrin aago 7 òwúrọ̀ àti aago 10:20 ìṣẹ́jú níbi tí ọkùnrin àgbà kan ní Kòǹbóso àti obìnrin kan pẹ̀lú ọmọ rẹ̀ ti kó sódò ní Warawa. Èyí ló di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kano ACFO Saminu Yusuf Abdullahi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ẹ̀ka àjọ pàjáwìrì náà ló gba ìpè pàjáwìrì láti àdúgbò Semegu ní ìtòsí El Sadiq Bread níjọba ìbílẹ̀ Kòǹbóso níbi tí ọkùnrin kan ti kó sódò. Àtẹ̀jáde náà sọ wípé gbàrà tí ìṣẹ̀lẹ̀ náà dé sétí gbọ́ àwọn ikọ̀ láti olú iléeṣẹ́ ìpínlẹ̀ ló gbéra lọ agbègbè náà ní Kíámọ́sà. Nígbà tí wọ́n gúnlẹ̀ ságbègbè náà, wọ́n ṣàwárí ọkùnrin ẹni tọ́jọ́ orí rẹ̀ wà lẹ́ni 40 ọdún tó ti kó sínú kànga. Olùfarakásá náà jẹ́ dídóòlà tí wọ́n sì fà lé ọwọ́ òṣìṣẹ́ agbófinró Divisional Crimes Officer tó wà lágọ̀ọ́ Pansakara Salisu Saliu fún ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀. Níbi ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, àjọ panápaná sọ wípé ó ń gba ìpè pàjáwìrì míì láti ìlú Madarin Taba níjọba ìbílẹ̀ Warawa. Obìnrin kan Maimuna Situ ẹni ọdún 32 32 ẹni tí wọ́n pè ní aláìlera ọpọlọ nígbà tí ọmọkùnrin ìkókó rẹ̀ Arisu Mutari ọmọ oṣù 18 ni wọ́n ṣe bẹ́ẹ̀ kó sínú kànga. Àjọ náà sọ wípé ohun tó ṣokùnfà àwọn ìṣẹ̀lẹ̀ náà ló sì wà lábẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ẹni tó ń kọ̀yà sí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gá àgbà àjọ panápaná Alhaji Sani Enas rọ àwọn olùgbé ìlú láti máa ṣọ́ra sí kí wọ́n sì rí dájú pé àwọn kànga náà wà ní dídé bó ti tọ́ àti bó ti yẹ lójúnà láti yàgò fún àwọn àjálù ibi tó lè fẹ́ wáyé. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín. Àwọn afurasí ará ìlú àti àwọn orí adé tó tó 33 kan rèé tí wọ́n ń ṣẹ́jú mọ̀kòmọ̀kò níwájú ilé ẹjọ́ fún ẹ̀sùn pípa àwọn èèyàn 4 kan nípa gígé orí wọn ní ìpínlẹ̀ Ebonyi. Àwọn afurasí ọ̀daràn tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2026 lórí ẹ̀sùn 4 tó lágbára tó dá lórí ìsowọ́pọ̀ láti ṣekú pa ènìyàn gẹ́gẹ́ bí Sahara Reporters ṣe gbọ́. Gbogbo àwọn olùjẹ́jọ́ náà jẹ́ ọmọ ìlú Amasiri ní ìjọba ìbílẹ̀ Afikpo. Wọ́n ń dojú kọ ìdájọ́ nítorí ipa tí wọ́n kó nínú ìkọlù ìwà ipá ní Òpóròjò, abúlé kan ní Oṣù Ẹ̀dà tó wà ní ìjọba ìbílẹ̀ Ẹ̀dà ní ìpínlẹ̀ náà. Àwọn agbẹjọ́rò ìjọba sọ pé ní ọjọ́ 29 oṣù kìíní ọdún 2026 àwọn afurasí náà kọlù Òpóròjò, wọ́n sì pa Kaludik, Ifeoma Oduko Uduma, Anthony Ekumaka àti Eze Oji Ndukwe ní ọ̀nà ìkà. Ẹ̀sùn náà jẹ́ èyí tí a lè fi jẹ ẹni níyà lábẹ́ abala 3191 tí òfin ẹ̀ṣẹ̀ ọ̀daràn cap 33 volume 1 òfin ìpínlẹ̀ Ebonyi 2009. Nígbà tí wọ́n ka àwọn ẹ̀sùn 4 náà sílẹ̀ níwájú ilé ẹjọ́, gbogbo àwọn afurasí 33 náà rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́, wọ́n sì sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn náà. Agbẹjọ́rò àgbà fún àwọn olùjẹ́jọ́ Mudi Emenede béèrè pé kí ilé ẹjọ́ gba béèlì àwọn ọba ìbílẹ̀ ti ẹjọ́ kan náà àti àwọn obìnrin 3 tó wà nínú àwọn afurasí náà. Emenede bẹ̀ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà pé kí ó kọ́kọ́ fi ojú àánú wo àwọn ènìyàn 5 kan pẹ̀lú gbígba béèlì wọn látàrí ipò wọn àti ààbò wọn ní àwùjọ, nígbà tí ó ní kí wọ́n gba béèlì àwọn yòókù náà tó bá yá. Pẹ̀lú òfin ìlànà ìdájọ́ ọ̀daràn 2023 abala 7 ṣe àpẹẹrẹ agbẹjọ́rò náà sọ pé àwọn olùjẹ́jọ́ ti lo oṣù 5 nínú àhámọ́. Ó sì fi kún pé ọlọ́pàá pàápàá ti sọ tẹ́lẹ̀ pé kí wọ́n tú wọn sílẹ̀. Síbẹ̀ ìjọba ìpínlẹ̀ Ebonyi tí Chinyere Anoke dúró fún ní orúkọ agbẹjọ́rò gbogbogbò àti kọmíṣánná fún ìdájọ́ Ben Odo tako ìbéèrè béèlì náà gidigidi. Anoke sọ pé àwọn olùjẹ́jọ́ náà ń dojú kọ ẹ̀sùn ìpànìyàn tó lè yọrí sí ìdájọ́ ikú tó ní í ṣe pẹ̀lú pípa ènìyàn 4. Ó tẹnumọ́ pé kò wọ́pọ̀ rárá kí wọ́n gba béèlì àwọn tó ń dojúkọ ẹ̀sùn ìpànìyàn. Lẹ́yìn náà, adájọ́ Emmanuel Ogbonefi pàṣẹ pé kí wọ́n fi àwọn afurasí náà sí àhámọ́. Ó sì sún ẹjọ́ náà sí ọjọ́ 5 àti ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026 fún ìgbọ́ ẹjọ́ míì. Sahara Reporters tún sọ pé àwọn ẹgbẹ́ àgbẹ̀ Amisiri àti Oṣù Ẹ̀dà ti ń kojú wàhálà
àti ìjà fún ọ̀pọ̀ ọdún lórí ẹni tó ní ilẹ̀ oko tó wà láàrin ààlà wọn. Ìbínú àti ọ̀tá tó ti pẹ́ tó wà láàrin wọn ti máa ń fa ìjà látìgbà dé ìgbà, ṣùgbọ́n ìwà ipá náà burú sí i ní ìparí oṣù kìíní ọdún 2026. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ààbò agbègbè náà sì sọ, ìkọlù sí Òporòjò ní ọjọ́ 29 oṣù kìíní jẹ́ ìgbẹ̀san tí wọ́n fẹnu kò sí ṣáájú láti ọwọ́ àwọn olórí ẹgbẹ́ jagunjagun Amasiri lẹ́yìn ìjà kan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ níbi tí wọ́n ti sọ pé wọ́n kọlù àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n sì pa ọmọ ogun tó ti fẹ̀yìntì àti aya rẹ̀ lórí ilẹ̀ tó ń fa àríyànjiyàn náà. Wọ́n sọ pé àwọn jagunjagun àti àwọn ẹgbẹ́ ọ̀dọ́ agbègbè Amasiri ṣe ìkọlù ní kùtùkùtù òwúrọ̀ ní Òporòjò láti gbẹ̀san lẹ́yìn tí wọ́n ti fi ẹ̀sùn kan ìjọba pé kò bìkítà. Pẹ̀lú àdá àti àwọn ìbọn, wọ́n ṣẹ́gun agbára àwọn aláàbò abúlé náà. Ìkọlù náà yí padà sí ìbànújẹ́ ńlá nígbà tí àwọn jagunjagun náà mú àwọn olùgbé 4 wọ́n sì gé orí wọn títí kan obìnrin àgbàlagbà kan, Ifeoma Oduko Uduma, tí kò lè sá kúrò lákòókò ìkọlù náà. Kì í ṣe pé wọ́n pa ènìyàn nìkan, wọ́n tún sun àwọn ilẹ̀ ìṣẹ̀ǹbáyé, àgọ́ ìkórè àti àwọn ohun ìní tó tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà, tí wọ́n sì lé ọgọ́rọ̀ọ̀rún àwọn ọmọ Osoeda kúrò ní ilẹ̀ wọn. Lẹ́yìn náà, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi béèrè ìwọ́de káàkiri ààlà Amasiri, èyí tó yọrí sí fífi gbòòrò òfin gbé àwọn ọba ìbílẹ̀ kan tí wọ́n ní pé wọ́n ṣèrànwọ́ fún pípèsè àwọn ohun ìjà tí àwọn ọmọ ológun náà lò. Pẹ̀lú bí ẹjọ́ náà ṣe ti sún sí ọjọ́ 6, àwọn ẹ̀ka ààbò tí ń ṣiṣẹ́ láti mú kí àlàáfíà wà ní ààlà Afpo Edda kí ìgbẹ̀san míì má bàa tún ṣẹlẹ̀.